ọwọ́ mi ni ó ẹ wò ó ilé fi mú nǹkan kan mọ́ ilé fi mú oúnjẹ lọ ẹnu ilé dásòkò tó bọ́. orúkọ tèmi ni Amadu Abubakar láti Iwájú Ọ̀wà Ìtásá tí mò ń ṣiṣẹ́ FGN níbi tí mò ń gbé tí mò ń ṣiṣẹ́ wọ́n á wálé ní ọjọ́ Friday kí n tó padà ó tó nǹkan bí aago 5 ìrọ̀lẹ́ wọ́n wá ń padà lọ mo kọjá Bùdó Musa tí wọ́n ń pè ní Gbẹ̀du odò kan wà ńbẹ̀ odò yẹn à ń pè ní Ọ̀yẹ́ yẹn ni mo dé ni mo bá àwọn Fúlàní yìí àwọn méjì wọ́n sì wà lójú odò wọ́n mọ mi èmi bá fi kọjá kíkọjá tí mo kọjá lọ tẹ́ wọ́n pẹ́ ni wọ́n bá gun mọ́tínì ni wọ́n bá mi lójú ọ̀nà wọ́n sì kọjá wọ́n bá lọ èmi náà sáà ń lọ mi tí ì débi tí mò ń lọ nígbà tí màá wò tí màá rí mo bá tún bá wọn lójú ọ̀nà wọ́n tán dúró wọn ò bí mí ní kankan èmi náà ò sì bí wọ́n ní kankan èmi bá kọjá mò ń lọ nígbà tó pẹ́ ó sì ti ilẹ̀ sì ti ṣú àti tẹ́lẹ̀ ìgbà tó pẹ́ wọ́n bá sá bá mi ìyà tí wọ́n fẹ́ yà mí báyìí wọ́n sì bẹ̀rẹ̀ sí sàmì lórí ọ̀kadà mi lórí kò síbọ̀ lọ́wọ́ wọn àfi gbà pa ẹni tó jókòó lẹ́yìn onítìbí yẹn òun sà ń sàmì ni mo bá sá páàkì ní páàkì tí mo ní kí n ré ìbọn ní èjìká mi báyìí mo sá ti rí pé ọwọ́ mi kan ti bọ́lẹ̀ mo sá sáré pé kí n fi ọwọ́ kan yòókù kí n fi yin ìbọn àwọn méjèèjì wọ́n sá bẹ̀rẹ̀ sí kó àdábò mi ọwọ́ tí mo ní mo fi gbé bọ́ báyìí wọ́n fa ìbọn mọ́ mi lọ́wọ́ wọ́n ti gé ọwọ́ mi kan yòókù náà wọ́n sì gba ìbọn yẹn tẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ́ọ̀nù ọ̀kadà wọ́n sì lọ nìyẹn so mi ò rí jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo ti di aláàbọ̀ ara ẹ̀yàn mi lọ́wọ́ olúọmọ mo níyàwó ilé jẹun mọ́ tí èèyàn bá fún mi lóúnjẹ ọwọ́ mi ni ó ẹ wò ó ilé fi mú nǹkan kan mọ́ ilé fi mú oúnjẹ lọ ẹnu ilé dásòkò tó bọ́. nǹkan yẹn ó bà mí lọ́kàn jẹ́ kódà bí mo ṣe gbọ́ bẹ́ẹ̀ mo súré lọ ní Ògùn. ojú ẹsẹ̀ mo ti pè àwọn Fúlàní pé kí wọ́n wá nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ọ̀dà gbogbo wa àjọ wà láàrin ara wa ni kí nǹkan máa ṣẹlẹ̀ kò múnú èèyàn dùn nǹkan tí bàlújẹ́ ni àwọn tó ṣerú ẹ̀ alẹ́ ló mú wọn àrà sì dán wọn ò mú wọn òfìsà bẹ́bẹ̀ tí ló mú wọn gbogbo ẹ̀ àti ṣe ìpàdé lórí ẹ̀ gidigidi. wọ́n ti gba àwọn àlejò ní Iwájú Ọ̀wà wọ́n ti jù wá lọ àwọn ni wọ́n ń pàṣẹ fún wa àwọn ni wọ́n ń ṣe wọ́n bó ṣe wù wá bí ká dáko kó wọ́n wá jẹ oko wa èèyàn ò sì gbọ́dọ̀ fọ́ kẹ màálù wọn wọ́n wá ń sá wa ní ìsákùsá ni wọ́n ń pa wá nípakúpa ìrànlọ́wọ́ tí Nàìjíríà bá lè rí ṣe fún wa kẹ dákun torí Ọlọ́run kẹ gbà wá lọ́wọ́ àwọn tá gbà lálejò yẹ gbà wá ní ẹ dákun. àwọn Fúlàní mi wà tó yẹ pé wọn ò níbòmíì mọ́ tán lè pè ní ilé ju tán ti lo àìmọye ọdún àwọn míì ti ń súnmọ́ 100 ọdún tó sì jẹ́ pé ibẹ̀ ni wọ́n dàgbà sí níbo la tún wá fẹ́ tún kán pè nílé ṣùgbọ́n àwọn tó jẹ́ kàńdánù rẹ̀ sí láàrin wọ̀nyí bó ṣe jẹ́ pa á lè wọn jìnnà á sì lè yọ wọ́n kúrò nínú àwọn èèyàn gidi ìgbésẹ̀ yẹn ni ìgbésẹ̀ tí a bẹ̀rẹ̀ sí gbé báyìí. ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń ṣe iṣẹ́ takuntakun iṣẹ́ ribiribi láti fi jẹ́ pé a dẹ́kun gbogbo orúwà yìí náà ló fi fà á ló jẹ́ pé ọjọ́ ìjókòó tó kọjá ìgbìmọ̀ tẹ́kótó ilé ìgbìmọ̀ aṣòfin nípa ètò ààbò èsì ìrìn àjò wọn tí wọ́n rìn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi wo ibi tí ètò ààbò dé ni wọ́n ṣe ń jíṣẹ́ ibi tí wọ́n ti ń jíṣẹ́ lọ́wọ́ lèmi náà ti ń ṣe ń jíṣẹ́ fún lépè tó tún ṣe ìṣẹ̀lẹ̀ lágbègbè mi ni eléyìí tó ti gbé wọn dìde padà pé wọ́n lọ wá bó ṣe jókòó
àlàáfíà, láti pe àwọn olórí àwọn tó ń ṣiṣẹ́ darandaran yìí àtàwọn Fúlàní pẹ̀lú àwọn èèyàn wa pọ̀ pé báwo la ṣe yọ àwọn tó jẹ́ kàńdánù rẹ̀ sí kúrò láàrin wa.